bàbá ǹjẹ́ ti bá King Dr. Saheed Òṣùpá ẹ ti bá wọn pàdé. àtijọ́ jánu fíìmù kan tí wọ́n pè ní alálẹ̀ ṣé ẹ mọ̀ pé aláàjì òun náà ní skúrì kò ní gbọ́ èmi ò ní gbà béèyàn ò bá wọn kún èmi ò ní gbà òun èsì wọn kún èmi ìgbà àbòyẹ. wọ́n ti fìyà jẹ èmi láti kékeré tí mo ti sáwọ́ ọ̀nà gbó kí n tó rí ẹbọra kan tó ró mi lágbára. ṣẹ̀dẹ̀rẹ́ mi náà kọ́ ló ń ṣàánú mi ni tí mo bá ti fi lè sọ̀rọ̀ bíi méjì mẹ́ta mo máa ń wọnú rẹ́ẹ̀mù mi ni ojú mi náà dí ni bí ìgbà tó jẹ́ pé nǹkan yẹn ń ṣẹlẹ̀. mo wá yìnbọn ìbọn tí mo yìn sí ọ̀rẹ́ mi tá à ń sọ̀rọ̀ yìí ìbọn yẹn ò dún rárá ó ti pa káàpù wá sọ ìbọn yẹn lè gbá ìbọn yìí ò ṣiṣẹ́ mo wá sọ́lẹ̀ bá a ṣe wá áàkì lọ́tà ń pọ̀fọ̀ tí mo ń pọ̀fọ̀ yẹn kí ni yẹn kàn wá sọ sí mi létí ni pé lọ gbé ìbọn yẹn kò yín mọ́. mo tún wá dá lónìí ọkàn mi pé ìbọn tí mo ti yìn tí ò ṣiṣẹ́ ó ti pa káàpù kò dẹ̀ mò ń ṣe oníṣàná ẹ̀mí yẹn ni lọ gbé ìbọn yẹn kò kì í pọ̀ rí ìbọn mo wá gbé ìbọn yẹn lẹ̀ mo wá kì í pọ̀ rí ìbọn ní ìpọ̀ rí tẹ́lẹ̀ fi kì í mo wá pé ìpọ̀ rí ẹ̀ mo na ẹ̀yìn ìbọn yẹn sí báyìí. orúkọ mi ní Taofik Adéwálé èmi làwọn èèyàn máa ń pè ní dìgbòlùjà kò jẹ̀gbí ọmọ àfi tó ṣe wọ́n bọ́ ìtàkùn jàgbọ̀n tí lọ́bìrì pa wọlé dìgbòlùjà làwọn èèyàn mọ̀ mí sí. a bí mi ní Oríta Mẹ́rin nílùú Ìbàdàn ọmọ ilé ń gbá nínú Oríta Mẹ́rin yẹn wà ní tí èèyàn bá ti gbé ọ̀kadà láti bẹ̀rẹ̀ wá sí junction Oríta Mẹ́rin kó béèrè agboolé ń gbá ọmọ ọbẹ̀ ni mí ibẹ̀ ni a bí mi sí. mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Islamic Mission School 1 Odoye nìbàdàn mo lọ sí African Church Grammar School wọ́n máa ń pè school yẹn ní Afro ní Àpáta ibẹ̀ ni mo ti jáde secondary school kó tó di pé apá kún àwọn òbí mi ibi tá a fàdàgbẹ́ ẹ̀rọ sí for now yẹn. ẹ ṣeun gan bàbá kí tó wọnú àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín nígbà tí ẹ bá mi dárúkọ yẹn ẹ dárúkọ nípa àwọn èèyàn máa ń pè yín ní dìgbòlùjà bàbá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa bá kínní yìí pàdé lórí ayélujára bàbá ǹjẹ́ lè ṣàlàyé ìtumọ̀ kan tó bí orúkọ yẹn. ẹ ṣe ìṣesí mi nínú fíìmù ìgbà yẹn kò tiẹ̀ tí ì ṣe fíìmù báyìí stage la máa ń ṣe mo máa ń di oògùn mọ́ra di gbogbo ẹ̀ mọ́ra ẹnìkan ló wá wò pé bó lọkùnrin ṣe múra tó ń lọ dìgbòlùjà ni máa ń di oògùn mọ́ra gan-an máa ń di oògùn máa ló fọpá máa lo gbogbo oògùn máa wáṣọ oògùn ìyá yẹn kan sọ ni pé ẹ̀wọ́ alẹ́ ṣe múra bíi ìdìgbò tó ń lọ dìgbòlùjà ni bí tí mo ti gẹ́ẹ̀tì orúkọ ni ṣùgbọ́n nílẹ̀ Yorùbá àwọn bàbá máa ń pe kíní kan ní dìgbòlùjà wọ́n ní pakopako ni wọ́n máa fi ń fín kòkó nígbà tí àwọn èṣù máa ń jókòó yẹn kíní tó máa ń fín sí kòkó tó máa ń pa kòkòrò ara kòkó àwọn kan pè ní kòrìkòrì but ìtí àwọn èèyàn pè ní dìgbòlùjà so ibi tí mo ti gẹ́ẹ̀tì orúkọ yẹn ni pé tó bá ní nǹkan tó yẹ pé nǹkan tó lágbára gan dìgbòlùjà ló máa ń pè. ẹ ṣeun gan bàbá ẹ̀sìn wo gángan lẹ́yọ̀ láàyò tí ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́. látìgbà tó ti bí mi ìyá mi alájà ni bàbá mi alájì ni ẹ̀sìn mùsùlùmí náà ṣe òun náà lèmi náà dẹ̀ ń ṣe the same. ẹ ṣeun torí ìdí tó jẹ́ kí n béèrè ni pé gbogbo àwọn ìbéèrè tí a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ yín àwọn gan ló fẹ́ mọ àwọn nǹkan kan nípa yín láṣẹ tọ̀rọ̀ ó dẹ̀ ti ń pé bíi ó ti ló bíi oṣù 3 sí 4 ta ti ń gbìyànjú láti ní ṣùgbọ́n àyè ni ò jẹ́ tá bá máa débì kan wọ́n lè ní ẹ̀ṣẹ̀ ṣetán bẹ̀ tàbí kẹ̀kọ́ ní pé ẹ̀ ń bọ̀ ká má rí olùfẹ́ láti bá yín ṣùgbọ́n inú wa dùn lé ní pé a bá yín pàdé torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn níta ṣe lọ́ rí gẹ́gẹ́ bíi pé ẹni yìí ó dà pé babaláwo ni oníṣẹ̀ṣe ni àárín yẹn kò yé àwọn èèyàn. ẹ ṣe mọ̀ wípé wọ́n ní bá a ṣe wáyé páàrí láàrí ẹ ti understand èmi ìdílé mùsùlùmí ni mo ti wá àwọn bàbá mi àwa ò gbọ́njú mọ́ nǹkan míì tá à ń sìn but a gbọ́ nù tán wípé Ọlọ́bàtálá ni wá àwa ni àṣẹ àwọn ìran ti wá Ọlọ́bàtálá ni wọ́n bá àwọn bàbá mi wọ́n ṣe ẹ ti understand àwọn míì tó dẹ̀ ṣe ẹ̀sìn babaláwo ẹ̀sìn ìdílé tiwọn náà ni ìkan òdì kan lọ àtẹlẹ́sìn kìrìsìtẹ́nì ẹ̀sìn ní kálukú jọ ń ṣe Ọlọ́run yẹn ò yàtọ̀ so èmi bí ẹnìkan mi ò ń ṣe babaláwo àfáà ni mí. ẹ ṣeun gan bàbá tí ẹ bá máa ṣeré orí ìtàgé iṣẹ́ wo gangan lẹ bá máa ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. káàkiri mi ò ṣeré orí ìtàgé iṣẹ́ tí mi bá máa ṣe bóyá kí n máa ṣiṣẹ́ orí rédíò àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tàbí kí n jẹ́ àgbẹ̀ paraku ni o kì í ṣe àgbẹ̀ alárojẹ o àgbẹ̀ alárota àwọn alároko bọ́dún dé yẹn ni mi bá máa ṣe because mo like nǹkan tó ní ṣe pẹ̀lú ìbílẹ̀ wa gangan especially àṣà Yorùbá.
pé jẹ́ ni ẹ̀. ẹ ṣeun bàbá a rí pé ibi tí a ti wá báyìí ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré orí ìtàgé wà tí wọ́n ń yaṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ ibẹ̀ láti wá báyìí bàbá mo ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ̀rọ̀ wọ́n dẹ̀ fi yé mi pé kò sí bí èèyàn ṣe lè lọ sílé ẹ̀kọ́ gíga láti lọ ka tíátà wọ́n ní ó gbúdọ̀ ní ọ̀gá kan tó gbúdọ̀ kọ́ ní iṣẹ́ yìí bàbá ǹjẹ́ ẹ ní èèyàn tí ó kọ́ yín níṣẹ́ tíátà yìí. iṣẹ́ tíátà inú ẹ̀jẹ̀ ni bí ìgbà tí ẹ bá fẹ́ gbogbo àwọn tó máa ń láwọn òlọ́gà àwọn kan ṣe wọ́n wà wò ṣe yàn ibù kó lórí gan sọ pé wọn òlọ́gà àwọn kan ló bá wájú bẹ́ẹ̀ni tó wá jẹ́ pé àwọn yẹn kọrin wọ́n rẹ̀wọ̀n kò ní yà sí di iṣẹ́ orin yẹn tó jẹ́ pé àwọn kan ṣe tíátà yẹn wọ́n ti bẹ̀rí nǹkan burúkú a ò ní yà síbẹ̀ gbogbo àwọn tá a bá wájú yàn gan ni wọ́n jẹ́ aláwòṣe wá pé èmi náà fẹ́ máa ṣe báyìí ṣùgbọ́n pé mo ṣe tíátà Ọlọ́run ti fún mi lẹ́bùn ẹ̀ when I was in primary school bọ̀ ẹ̀gbọ́n mi kan wá ń ṣe láàrin ọdẹ àjò ọmọ ìyá kan náà lèmi àti wọn ṣẹ̀gbọ́n mi yẹn ló ń ṣe tó máa ń ṣe báwọn tẹlifíṣàn gbà yẹn wọ́n máa mú mi sí èmi náà máa ń lọ rí azá àwọn àjọ máa ń ṣe ìgbà tó yá wọ́n ní àwọn ò ṣe tíátà mọ́ ni mo ṣe mo tún dá gúrúùpù lẹ́nu oríṣiríṣi kí n tó wá dọ́dọ̀ Taofik Salami Mondusi tí mo máa ń tọ́ka sílé ni pé ọ̀gá mi ni Mondusi. ẹ ṣeun gan bàbá tábánikà kà ní kínní méjì mẹ́ta ó tó bí ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò eré orí ìtàgé yìí. ó ti ṣe díẹ̀ o torí mo jí mo bára mi ń bẹ̀ ni tí n bá gé kúrò pátápátá kò lè less than 32 years tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ ṣeun gan bàbá nígbà tí ẹ ń kọ́ṣẹ́ yìí lọ́dọ̀ ọ̀gá yín tí ẹ dárúkọ fún wa ǹjẹ́ ṣì ń rántí ohun tó jẹ́ bí ìdojúkọ mẹ́lẹ̀ gbàgbé tẹ bá pàdé nígbà náà ìdí tó jẹ́ kí n béèrè ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àgàgà àwọn èèyàn tí ó yẹ pé wọ́n ṣẹ̀ ń jáde sí tó yẹ pé tí wọ́n bá ti rí ìdojúkọ kékeré lẹ́nu iṣẹ́ wọ́n mọ̀ pé ọ̀nà yìí àwọn ò ní lè jẹ́ ìṣèrántí so that kọ́ lè mọ̀ pé àwọn tí wọ́n wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe àwọn náà la àwọn ọ̀pọ̀ yìí kọjá. kó tó di pé mo tiẹ̀ lọ join àwọn tí wọ́n ní experience ẹ̀ jù mí lọ ni mo ti ń rí ìdojúkọ a ti lọ ṣe stage play rí tí mo gbàbẹ lájú sí UCH tí mo wó lulẹ̀ tí mo jẹ́ pé UCH mo ti lájú oríṣiríṣi a ti lọ play rí tí kọ́tà lọ ṣe work a ti lọ location rí tí location break ẹ ti understand gbogbo ṣẹ́ tí èèyàn bá ṣe even kéèyàn jẹ́ bàbá ní àdojúkọ nínú kí customer ti tó lẹ́bàá kí generator disappoint ẹ ti understand kò síṣẹ́ tí ò ní àdojúkọ àìmọye àdojúkọ ni mo ti dojúkọ ṣùgbọ́n Ọlọ́run ó mú mi dúró ṣinṣin lórí ẹ̀ mo dẹ̀ kéré ẹ̀ lẹ́nu. bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ ẹ̀kan torí tí ẹ bá bá èmi sọ̀rọ̀ èmi máa ń láì kí a tàn mọ́lẹ̀ sí kí ló fà á pé mi nífẹ̀ẹ́ kí n padà wá torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí a ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ so nítorí ẹ̀ ní máa ṣe láì pé tí a bá jọ sọ̀rọ̀ báyìí máa ń fẹ́ ká tàn mọ́lẹ̀ sí gẹ́gẹ́ bí nǹkan tẹ sọ ẹ̀yin ẹ ti ṣiṣẹ́ nígbà tẹ máa lajú ẹ bára yín ní UCH bàbá ǹjẹ́ lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ díẹ̀ nǹkan tó fà á nígbà yẹn. ṣé ẹ mọ̀ pé nígbà yẹn tí mo bá ti pariwo mo ní àníyàn gbà yẹn àníyàn ò dẹ̀ láì káriwo ẹ tó bá ní àníyàn tó bá pariwo inú àrùn tó máa fà nínú meanwhile bẹ́ẹ̀ mi ṣe gun stage àwọn èèyàn pariwo dìgbòlújà ariwo yẹn pọ̀ mi wá kàn fẹ́ sọ̀rọ̀ pé kí n act because ó ní time tó fẹ́ lórí stage yẹn mọ́ nínú yẹn ṣe fà mí nìyẹn mo ṣe wó lulẹ̀ nìyẹn ẹ ṣàgbé mi wọ mọ́tò mọ́tò yẹn já mi síwájú ilé wa àwọn tó tẹ̀lé mi ní kàn padà gbọ́ pé mo lájú pé Ọlọ́run ṣe wáyé stage so ìdójú kankan náà ni torí pé iṣẹ́ tíátà even àwọn òbí mi ò fẹ́ kí n ṣe dádì mi ò fẹ́ kí n ṣe mọ́mì mi nìkan ẹ sọ pé ẹ jẹ́ kó ṣe ìbáwọn kan náà ń ṣe àdẹ̀dúpẹ́ lẹ́nu. ẹ ṣeun gan bàbá kí ló fà á tí àwọn òbí wa láyé ìgbà yẹn tí wọ́n ṣe máa ń sọ pé àwọn ò fẹ́ jẹ́ kí ọmọ wọn kó ṣiṣẹ́ tíátà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń sọ àwọn kan wọn. bẹ́ẹ̀ ni ṣe rí èké dáyé àásà dàpọ̀ mú kò sí òbí tó lè sọ pé ọmọ tó ń bì Ọlọ́run ó fáwọn àfáà lówó òun fẹ́ kó máa kọrin àfi tó bá jẹ́ pé ọmọ ilé olórin nígbà bí ó sọ pé a kì í fi ṣẹlẹ̀ fọmọ yìí bọ̀kọ́ ọmọ kọ́kọ́ dìde sí pé òun fẹ́ ṣe tíátà àwọn òbí á wò pé n tó dẹ̀ fani wípé ṣé ẹ mọ̀ pé ojú oníranù wọn fi ń wò wá wọ́n lè lọ lọ́sẹ̀ méjì wọ́n lè lọ lọ́sẹ̀ mẹ́ta nígbà yí àwọn bàbá wa Ògúndé àwọn bàbá wa Dúróládípọ̀ kọ́lọ́ fọ́n kẹ́ wọn àwọn bàbá tó ti lọ àwọn bàbá dé lọ nígbà yẹn wọ́n máa ń lọ bí oṣù mẹ́ta lọ bí ọdún kan ojú ìgbà yẹn ni àwọn òbí wa ń wò sìn wọn ò mọ̀ pé ayé ti dáyé digital location tí wọ́n bá ti pẹ́ jù sí yàtọ̀ sí pé sinimá ibo sinimá bẹ́ẹ̀ oṣù méjì àbóṣù kan ti parí ẹ̀ ẹ ti understand so fíìmù sí wọ́n dẹ̀ ti ṣẹ̀dú ẹ̀ kì í ṣe pé ẹnìkan kan máa jókòó sílẹ̀ on the 4-5 o ti níṣẹ́ àwọn tó níṣẹ́ pẹ̀lú wọn ti wà ń bẹ̀ àwọn tó máa dé ní 6 ẹ ti understand wọ́n ti ṣe kò
kò sí wàhálà kan bẹ̀ ṣùgbọ́n torí pé ojú ọmọkọ́mọ náà fi ń wo ẹni tó bá ṣiṣẹ́ àrìnjò òun ni gbogbo wa kì í ṣe ọmọkọ́mọ a níbi nírànlẹ́ níwá. ẹ ṣeun gan bàbá ǹjẹ́ ṣe rántí sinimá tí ẹ báyọ̀ ṣe àbí kẹ̀ tó yẹ pé ẹ̀yin gangan lẹ ṣe tí ẹ fi ń lọ lójú títì táwọn èèyàn fi rí pé ẹni yìí òní tíátà ni tó dàbí pé òun ló gbé yín jáde tí àwọn èèyàn fi mọ̀ tó fi tẹ́wọ́ gbà. A dúpẹ́ fọlọ́run a ti báwọn èèyàn ṣe káàkiri táwọn èèyàn mọ̀ wá mọ̀ pé fíìmù tí máa ṣe tí wọ́n sọ pé lágbájáre èmi lọ́lọ́ ni kì í ṣe ṣùgbọ́n ṣe fíìmù yẹn kankan fíìmù mi ni ìyẹn èyí tí mo kọ́kọ́ ṣe tí wọ́n gbé atalélé ṣe mọ̀ pé ó kọ́kọ́ wá bí eré fè lójú àwọn èèyàn ó ní òbìrì mo ṣe ọba adégoróyè àwọn kan gbé àbóhùn ni àbóhùn kan kò pẹ́ tóbìrì yẹn jáde ó ta gan ni mo wá ṣe ológun ẹrú yẹn báyìí mi tiẹ̀ lé dárìn mọ́ títí dì sí so ká tó ṣe àwọn míì a tó bá àwọn èèyàn ṣe tó hard mọ́ wa láti pàtàkì ti jáde yẹn ọlọ́run ò tí jẹ́ ká ṣe kan tó máa bu wá kù àdẹ̀ ní ṣe láéláé ó yẹ jẹ́ nìyẹn ológun ẹrú yẹn gangan ló jẹ́ káyé bẹ̀rẹ̀ sí ní pariwo mi. ọ̀pọ̀ ẹni fọlọ́ bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ yìí kí ni experience yín pẹ̀lú àwọn olólùfẹ́ lẹ́yìn ìgbà tí àwọn ènìyàn mọ̀ yín torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo ti bá sọ̀rọ̀ wọ́n ní àwọn ń lọ lójú títì pé nígbà tí èrò bá yàbò wọ́n sọ pé tó bá fáwọn lówó o ò ní lọ o ò ní ṣe irú ọgbọ́n ògọgọgọ lẹ́yìn ta sí. bẹ́ẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn míì tí ẹ máa fi ọ̀kadà lé mọ́tò mi ó ní tí mo bá ní màá fún wọn àwọn míì àfẹ́ ṣàṣejù pé owó yẹn kéré àpọ̀jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe máa fún wa lówó yẹn àwa là ń ra fíìmù ẹ̀ àwa là ṣe mọ̀ èmi ò ń bá wọn jà èmi máa ṣàlàyé fún wọn ni pé ẹni níyì ò níyì lánìí tán kan ní òwò ẹṣin àsìkò tẹ́ ìpàdé mi wọ̀n bá tó ká mọ́ mi lọ́wọ́ ni ẹ bá fẹ́ gbà bẹ́ẹ̀ àwọn míì àfẹ́ ya fọ́tò ibi gan máa ń gba fóònù lọ́wọ́ wọn tí máa fọwọ́ kan ọlọ́run tájọ ìyá tájọ because wọn ṣe bájà àwa la ní kán wá wò wá àgbẹ̀ sọ pé ẹ máa wò wá mọ́ so àwọn èèyàn wa tọkàn ń ṣe ẹnìkan bá fi ọmọnìyàn ṣe a mọ̀ pé èrò pọ̀ títì tó ń kọjá ṣùgbọ́n gbà tọ́lọ́run ṣe wá ní ojúlùmọ̀ ló jẹ́ kán máa ra gàbọ́ wáyẹn ó máa ń fẹ́ dàbí embarrassment gbà mí fún yàn but àmọ́ bá a ṣe máa ń ṣe èmi o wọn mo ṣe máa ń bá wọn ṣe ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ìmí tó bá fẹ́ bí mi nú ní ti ẹni sọ̀rọ̀ ara so bóyá jẹ́ ni. ẹ ṣeun gan ẹ ṣeun bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ lẹ́ẹ̀kan yẹn ẹ fi èmi pé ìdílé mùsùlùmí lẹ ti jáde bẹ́ẹ̀ni ṣùgbọ́n a rí pé nínú sinimá tí ẹ máa ń ṣe bíi ká di oògùn ká pa ọ̀fọ̀ bàbá báwo lẹ ṣe ń rí àwọn ọ̀fọ̀ yẹn pa báwo lẹ ṣe láì dẹ̀ bí sínú ẹ̀. ẹ̀bùn Ọlọ́run ni o ẹ̀gbọ́n bàbá mi kan wà ó ti kú tipẹ́ mo gbọ́njú mọ́ dáadáa kọ́lọ́wọ́ bá ní gbàgbọ́ wọn wọ́n máa ń kírun dáadáa o babaláwo ni wọn ẹ̀gbọ́n bàbá mi yẹn láìsí ó máa ń kírun dáadáa ṣùgbọ́n babaláwo ni wọn kì í ṣe pọ́nkọ́ mi ní fáwọ́ àbí wọ́n ṣe kíní kan mi ò tiẹ̀ dàgbà púpọ̀ tó fi kú ṣùgbọ́n ṣe rí irú Ọlọ́run ni ò sí irú ẹ̀dá pọ̀ Ọlọ́run kàn fi ìmísí pé ká gbà pé òkè àwọn kúrun mi tó ti wáyé rí bá àti ẹ̀ bá wọn táwọn kan máa ṣe bí wọn so láti ilẹ̀ lÓlódùmarè ti fi kíní yẹn sí mi lára bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe ń ṣe àwọn èèyàn ibi tó ń pè mí sí nìyẹn wọn ò pè mí sí lover boy wọn ò pè mí sí ọmọọta gbà ẹ lọ pé ìdìgbòlùjà wa olólè ṣerú báyìí olólè ṣerú báyìí ibi tó ń like mi sí òun ni mò ń ṣe ṣògbó ìjẹ́ nìyẹn. ẹ ṣeun gan bàbá láàrin ìṣẹ́jú kan ẹ̀kọ́ bá ń fi àkókò ìbá mi pọ̀fọ̀ láàrin ìṣẹ́jú kan kí àwọn èèyàn lè mọ̀ pé lóòótọ́ ó ń bẹ lára bàbá. èmi dìgbòlùjà mọ́ jàmọ́ ọmọ alápò dúdú gbóye mẹ́tú àjàgídárin abẹ̀wò ògùn lọ́rùn ẹsẹ̀ mo jí mọ taporo wáyé mọ tẹ̀wọ̀n ògùn ọ̀sẹ̀ kùlé ọba lọ́rùn fẹ̀ èmi kú sóró àbára lè kókó bí ọ̀tá wọn ní alọ́lágádé fún awo ajẹgboro dàgbà àìsájì gan lọ́pọ̀ ẹnìkan ò ní fọwọ́ àgà kí n mú alágẹmọ ìwòrì ọ̀rẹ́ kú eégún òbúdọ̀ náà babaláwo njẹ́ eégún bá na babaláwo njọ́ náà lásọ rẹ̀ ó gbiná má lè oṣù sí o àfẹntóṣù ọba nílé báláyé dìgbòlùjà ni ẹ ṣe. ẹ ṣeun gan bàbá ìjẹ́ ti kópa nínú sinimá tó yẹ pé ipa tẹ kó nínú sinimá nígbà tẹ délé ipa tẹ kó ń bẹ̀ ó dàbí pé nǹkan tó wá ń ṣẹlẹ̀ lójú ayé ǹjẹ́ ó ti ṣẹlẹ̀ torí mo ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n pé wọ́n ṣeré orí ìtàgé wọ́n sọ fún mi pé ipa táwọn kópa nínú sinimá bóyá lẹ́yìn ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ìkan yẹn wá dàbí pé ó ń ṣẹlẹ̀ sáwọn lójú ayé. irú ẹ̀ ò ṣẹlẹ̀ sí mi rí o irú ẹ̀ ò ṣẹlẹ̀ sí mi rí mi ò ń jagun mi ò sọ nǹkan kò ṣẹlẹ̀ sí mi rí. ẹ ṣeun gan bàbá ǹjẹ́ ní nǹkan tó ṣẹlẹ̀ sí yálà lẹ́nu iṣẹ́ àbí lójú ayé tó yẹ pé ẹ fẹ́ fi kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́. ẹ ṣeun àwọn kan ọyọ kan tó jẹ́ mẹ́rin tí mi ò rí tó yà mí lẹ́nu lọ́dún kan wọ́n pè mí sí fíìmù kan ní Òṣogbo Agodo ní à ń pè àdúgbò bí ta ti ya fíìmù ẹ̀ èmi àti òṣèré kan tó náà lórúkọ bíi tèmi báyìí lájọ ń ṣiṣẹ́ papọ̀ àwọn àgbààgbà òṣèré wà ń bẹ̀
àwọn bàbá wa ń bẹ bí Uncle B, àwọn Fẹ́mi Adébáyọ̀, Báyọ̀ Tìjàní ló direct ẹ̀, Yéwándé Adékọ̀yà, ọmọ Ẹlẹ́mọ̀ṣọ́ ló ní fíìmù yẹn àpọ̀ táwa ń bí fíìmù yẹn tá à ń ṣe. Nínú story yẹn wọ́n ti fìyà jẹ èmi láti kékeré tí mo ti sáwọ́ ọ̀nà gbó kí n tó rí ẹbọra kan tó ró mi lágbára. Ìgbà tí mo wá ń bọ̀ sílùú láti wá gbèjà ara mi tí mo fẹ́ wá dàlú yẹn rú torí ọmọ ọba ni mo ṣe ń bẹ̀. Ọba tó jẹ́ ń gbà yẹn ó tojú ọlá bàbá mi mọ́lẹ̀, ó pa bàbá mi, ó lé mi náà wọgbó, ó dáná sun mí lágbára ojú kan báyìí nínú story yẹn. Ìgbà tí mo wá ń bọ̀ mo wá kó bọn tó pọ̀ dání. Ṣùgbọ́n àwọn tó ṣe róòlù jagunjagun tí wọ́n fẹ́ wá pàdé mi lójú ọ̀nà palace wọn gbà tí mo fẹ́ wọlé, wọ́n sọ fún wa wípé tá a bá ti pọ̀fọ̀ méjì méjì tí mo yìnbọn gbàgbàgbàgbà kan kú torí pé mo wá gbẹ̀san ni. Ẹni tá a jọ fèsì ara wa aṣàǹpọ̀fọ̀ òun ò tẹ̀lé lines yẹn mọ́. Ṣẹ̀dẹ̀rẹ́ mi náà kọ́ lọ́n ṣàánú mi ni tí mo bá ti fi lè sọ̀rọ̀ bíi méjì mẹ́ta mo máa ń wọnú rẹ́ẹ̀mù mi ni, ojú mi náà dí ni bí ìgbà tó jẹ́ pé nǹkan yẹn ń ṣẹlẹ̀. Mo wá yìnbọn ìbọn tí mo yìn sí ọ̀rẹ́ mi tá à ń sọ̀rọ̀ èyí, ìbọn yẹn ò dún rárá, ó ti pa camp. Mo wá sọ ìbọn yẹn lẹ̀ gbá ìbọn yóò ṣiṣẹ́, mo wá sọ́lẹ̀. Bá a ṣe wá act lọ́tà ń pọ̀fọ̀ tí mo pọ̀fọ̀ yẹn kí ni yẹn kàn wá sọ sí mi létí ni pé lọ gbé ìbọn yẹn kó yìn mọ́. Mo tún wá dá lóhùn ọkàn mi pé ìbọn tí mo ti yìn tí ò ṣiṣẹ́, ó ti pa camp, kò ń ṣe oníṣàná, ẹ̀mí yẹn ni lọ gbé ìbọn yẹn kó kì í pọ̀ rí ìbọn. Mo wá gbé ìbọn yẹn lẹ̀, mo wá kì í pọ̀ rí ìbọn ní ìpọ̀ rí tẹ́lẹ̀ fi kì í. Mo wá pé ìpọ̀ rí ẹ̀, mo na ẹ̀yìn ìbọn yẹn sí báyìí. Nígbà tí máa yọjú ẹ̀ sí máa yin ìbọn yẹn báyìí pàà. Tó bá jẹ́ pé ìkan ni mo ti yìn mọ́ àbí àyà ẹni yẹn á kú pátápátá ń jọ yẹn ni. Ṣùgbọ́n gbogbo ẹsẹ̀ báyìí ó bàjẹ́ ni, ó bàjẹ́ tó jẹ́ bò ó. Gbogbo àwọn ọdẹ tó wà lábúlé yẹn wọ́n kó nǹkan pẹ̀rọ wa kò gbà. Àfìgbà tá a gbé lọ sí hospital, tí wọ́n wá sọ pé wọ́n ń yọ ọ̀tá lára ẹ̀, ó ní wọ́n yọ ọ̀tá lára òun nígbà tó délé wọn because kò lè ṣiṣẹ́ yẹn mọ́. Ìgbà tó wá délùú wọn lọ́hùn ló wá pè mí pé ọ̀tá wà lára wọn, pé wọ́n náà yọ kíní ọ̀tá tán fi ń pẹran yẹn táwọn ọdẹ ń lò yẹn, pé ìbọn ìdẹ́rẹ́ kì í ṣe pa lọ ya nínú abúlé, àti ń lò kọ́ ló má jẹ́ ká ṣiṣẹ́ ṣe. Bóyá àwọn kan wà nínú àwọn ará abúlé tó yẹ kán fún ní nǹkan àbí tó ń bínú. Ìbọn tá a ti ń yìnbọn ara wa látàárọ̀ tí ò sí àyà ń bẹ̀, àmọ́ ṣàdédé ni bí àyà ṣe dé inú ìbọn yẹn kò sẹ́ni tó lè mọ̀. Ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run pé ẹni yẹn nǹkan kan ò ṣe, wọ́n treat ẹsẹ̀ ó dẹ̀ wá òkè, ìfún àti pàdé àti tó ti jàjà lóríṣiríṣi. Àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ bí àmúwá nìyẹn. Wọ́n ti yìnbọn sí mi náà tó bá mi lórúkún báyìí, ó kàn ẹ ti understand, kò penetrate. So ẹ̀yọ́ Ọlọ́run náà ni, kò sí kankan bẹ́ẹ̀ o, ẹ ti understand. So àwọn àdójúkọ tí mo rí gbogbo apátápátá tá a bá ti ń ṣiṣẹ́ yìí, ẹ jẹ́ ká ní àkíyèsí. Kì í ṣiṣẹ́ tíátà nìkan, èyíkéyìí iṣẹ́ tá a bá ṣe ẹ jẹ́ ká ní àkíyèsí dáadáa. Ẹni tó ń wa mọ́tò kò yẹ kí ní bírèkì wò, kò yẹ brake oil wò, kò wo radiator, kò wo gbogbo everything. Àkíyèsí ni àní kúkú yà ó ṣì jẹ́ nìyẹn. Ẹ ṣeun gan bàbá, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Bàbá mi fẹ́ bèèrè ni pé gẹ́gẹ́ bí ọkùnrin eléré orí ìtàgé, ǹjẹ́ lè fẹ́ obìnrin eléré orí ìtàgé sílẹ̀ gẹ́gẹ́ bí aya? Why not? Kò sí ní tó ní kí n má fẹ́ òṣèré. Àwọn ìyàwó àwọn ọmọ bàbá wa Adélọ òṣèré orí ìtàgé ni wọ́n dẹ̀ bí ọmọ tó lálùbáríkà. Àwọn Kúnlé, àwọn Àrẹ̀mú, àwọn Mojí Afọláyan, àwọn Gabriel Afọlá, àwọn lálùbáríkà ni wọ́n. Àwọn ìyàwó ilé ọ̀gá bàbá wa ń kú bí òṣèré náà ni wọ́n. Ìdí tó jẹ́ ìbéèrè yẹn pé a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́kùnrin tá a tiẹ̀ ti bá sọ̀rọ̀ tó máa sọ pé àwọn ò lè fẹ́ obìnrin eléré orí ìtàgé ní pé nǹkan báyìí ló ṣe, ìrìn tó ń rìn ò mọ́, kíní kan tó bẹ̀rẹ̀ sí sọ bẹ́ẹ̀ náà pa ṣé bẹ́ẹ̀ náà ló ṣe burú sí. Olóòtú kò síbi tí ṣe ò sí, kò síbi tí ṣe ò sí. Bí ò bá sì lọ́wọ́ nílé inú àjòjì ò ní mọ sáré àfọ́jú. Àwọn táwọn sọ pé àwọn ò lè fẹ́ òṣèré, bóyá àwọn ti níṣẹ́ ibi tán ti fa àwọn ọmọbìnrin òṣèré yẹn ṣe ni. You understand? Èmi ò tí ì rí ẹni tí ò ṣe fẹ́. Tó níwọ̀n bàgbà tó bá ti lọ fẹ́ ẹni tó jù ẹ lọ jù, tó bá fẹ́ ẹni tó yẹ pé ṣe ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ àjọsọ ni. So kò tí ì sọmọ tíátà tèmi bá nídìí má jẹ́ àgbọ́ àbí kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní industry tí ò sí ládùúgbò àbí tí ò sí ní iṣẹ́ mi. Ṣùgbọ́n tiwa ẹ̀kọ́ làwọn èèyàn máa ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́. To me o, mo lè fẹ́ òṣèré sílé. Àwọn ẹlòmíì tí lé wọ́n ń dàrú ṣé ò sí ní tó ń lọ court tó ń tún gbéyàwó ká ṣe gbogbo wọn lọ ṣeré ni. So kò síbi tí ṣe ò sí, mo lè fẹ́ òṣèré. Ẹ ṣeun gan. Bàbá mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ nífẹ̀ẹ́ sí orin fújì? Mo nífẹ̀ẹ́ sórí fújì gan o, mo nífẹ̀ẹ́ sórí fújì.
mo tẹ̀ láwọn èèyàn tó pọ̀ tí wọ́n kọ́ fújì yẹn nígbà sọ́ni fújì. bàbá nínú gbogbo àwọn onífújì èwo lẹ máa ń nífẹ̀ẹ́ sí jù pé tẹ bá gbọ́ jù inú yín á dùn ara yín á dára jẹ́ pé tẹ mọ̀ pé ẹ lè ṣe kẹ má gbọ́rin yẹn. kò sí tí mi lè ṣe kí n má gbọ́ rẹ̀ but àwọn bíi mẹ́ta kan wà tó jẹ́ pé no mi ò fẹ́ràn àwọn jùlọ àwọn lọ́wọ́ mẹ́ta yẹn yes èmi ń parọ́ àwọn mẹ́ta yẹn bákan náà ni mo ṣe fẹ́ràn wọn ṣé ẹ mọ̀ pé ó bí irú àwọn ọmọ mi tèmi sí bákan náà mo ṣe fẹ́ràn àwọn ọmọ mi tòrọ́ lọ́wọ́ fún mi lọ́mọ tó máa ń bà mí nínú jẹ́ bákan náà mo ṣe fẹ́ràn wọn àwọn mẹ́ta kan wà tó bákan náà mo ṣe fẹ́ràn wọn. àwọn bíi ta ni sà. mo fẹ́ràn Paso àti Saheed Òṣùpá Alhaji Pasuma àti Saheed Òṣùpá mo fẹ́ràn wọn mo fẹ́ràn Taye Currency gan àwọn tí mo dárúkọ yẹn mọ̀ pé mo fẹ́ràn àwọn ní ilé ìtàwọn tó kù náà bọ́dà àwọn èèyàn mi lè má gbọ́. ẹ jẹ́ ká dúró sórí King Dr. Saheed Òṣùpá ọba orin nínú gbogbo orin King Dr. Saheed Òṣùpá tẹ́tí máa ń gbọ́ ìjẹ́ lè bá fi ìṣẹ́jú kọ̀ọ̀kan kí n orin. sáré wá wo ìtàn náà ògo olúwa ni ògo tí mo wí ìtàn débi pé ó já ìtànà tó tàn náà gan ò wálẹ̀ tó kò séèyàn tó máa lóhun òmòṣùpá tabarẹ́ni tó sọ pé òun òmòṣùpá o ẹ̀yẹ fi sílẹ̀ bóyá ní ìyẹn ìjáde rí àfàìmọ̀ bóyá nù olè ló ń gbé bójú ọmọ ayé lórí ilẹ̀ àti rógo òṣùpá o. ẹ ṣeun gan bàbá ǹjẹ́ ti bá King Dr. Saheed Òṣùpá ẹ ti bá wọn pàdé. ǹjẹ́ kọ́ mọ̀ pé lóòótọ́ mo nífẹ̀ẹ́ dán. àtijọ́ pàdé inú fíìmù gan jà papọ̀ rí àtijọ́ jà inú fíìmù kan tí wọ́n pè ní Alálẹ̀ àtijọ́ pàdé inú fíìmù rí ìkan náà látijọ́ jà ń bẹ̀ adé ń retí mi because ìyẹn kan sample ara wa ni ṣe é mọ̀ pé Alhaji òun náà ní skúrì kò ní gbọ́ èmi ò ní gbà béèyàn ọba wọn kún èmi ò ní gbà òun èsì wọn kún èmi ìgbà àbọ̀ òun ò kí wọn kún so àti mọ ọmọ mi mo mọ wọn dáadáa wọn mọ mi gan èmi náà mọ wọn gan so pé jẹ́ nìyẹn. ẹ ṣeun gan lẹ́yìn ìgbà tẹ́tí wọ́n bá King Dr. Saheed Òṣùpá pàdé ìjẹ́ lè sọ nǹkan ẹyọ kan péré tí ẹ máa mú nínú ìṣesí wọn bó wọ́n ṣe ń ṣe. tí mo kàn lè múnú wa. tẹ máa fi kún tí láti máa ṣe. kéèyàn mójútó ṣẹ́ ni kéèyàn mójútó ṣẹ́ kó dẹ̀ ní gbàgbọ́ wípé ṣé Òṣùpá alágbẹ̀dẹ rẹ̀ ojú kan ló ti ń lu irin but àwọn èèyàn mọ̀ ìjà ló jà kí kíní kan tó ń kọrin búńgbà yẹn gbẹgbẹ lọ London gbẹgbẹ ṣe kíní kan ó ṣàgbó tó rin yẹn later làwọn wá list sí gba ó ní dẹ́wà ókè o ọmọ ekele dẹ̀ lè gbórin yìí o àgbàlagbà dẹ̀ lè gbórin yìí o so ẹ pa ẹ má jà gbọ́ kò sí mbẹ́ o mo rí yẹn nù wẹ̀ wípé nǹkan tá a bá mọ̀ ṣe láṣẹ dáadáa bọ́bá pẹ́ títí Olódùmarè àgbàdo yẹn bẹ́ẹ̀ torí pé ṣùọ́ fún kó mọṣẹ́ orin yẹn Ọlọ́run gbà fún ojú ẹ̀ rí náà but still ó dúró síbẹ̀ Ọlọ́run dẹ̀ gbà fún kọ́lọ́ máa kọ̀ fún kó má kọ̀ fún mi náà so bẹ́ẹ̀ jẹ́ nìyẹn. ẹ ṣeun gan bàbá bàbá kí n tó yọ̀ǹda yín ká tó máa lọ ǹjẹ́ ní sinimá kankan tó jẹ́ bóyá tí ẹ ṣe lọ́wọ́lọ́ àbí kí ẹ tí ẹ ń pòpọ̀ àbí kí ẹ tẹ bá àwọn ènìyàn ṣe tí ẹ fẹ́ jẹ́ kí àwọn olólùfẹ́ yín kí wọ́n lọ wò tẹ̀lẹ̀ bá dárúkọ àti ibi tí wọ́n ti lè bá pàdé. mo bá Rónkẹ́ Odùsànyà a ṣe sinimá kan tó ṣì ń hot lọ́wọ́ báyìí Èrò mi tó bá ti lọ sí YouTube tó kọ Èrò mi ẹ máa rí Èrò mi by Rónkẹ́ Odùsànyà Fìlẹ̀kì Èrò mi ó dùn gan ó wà òkè gan it's not like pé mo wà ń bẹ̀ o ẹ lọ wò ìkànnì ẹ ìkejì Olówó Ẹrú tí Wùmí Ajíbóyè ṣe Olówó Ẹrú tí Wùmí Ajíbóyè ṣe ó wà òkè gan ẹ lọ wò ẹ ti understand méjèèjì yẹn ó ń ta wòtìwòtì lọ́wọ́ báyìí. ẹ ṣeun gan bàbá wọn fi àtẹ̀jíṣẹ́ kan fi ránṣẹ́ sí mi wọ́n lè béèrè lọ́wọ́ mi ní pé ǹjẹ́ ẹ ti ó ní ipa kan tí wọ́n fẹ́ kẹ́ kú nínú sinimá tó dàbí pé ó fún yín wàhálà pé ẹ sì rántí pé báwo lẹ ṣe gbáradì fúnpa náà. kò sípa tó ń fún mi ní wàhálà nǹkan tí mo kàn ṣe tó mi ò tiẹ̀ mọ̀ pọ́n lè pè mí sí òní Kòsíjà Kazeem Kòsíjà Ṣẹ́gun Ògúngbèlú director èmi pẹ̀lú àwọn ọdún ọmọọba story yẹn ní ṣe pẹ̀lú àwọn ọmọ gbòòrò bíi tout bí àwọn ọmọ gbòòrò ẹ̀tọ́nàsán bíi crime ṣá ó ní ṣe pẹ̀lú ẹ̀ èmi ni mo ṣe róòlù Kòsíjà yẹn so modern film ni so kò sí challenges kankan kọjá wípé àṣàjọ ń gbà á mọ́ra but àwọn èèyàn kan bìlí pé ṣó lè ṣe kò lè ṣe gbà tó dẹ̀ wo tá a dẹ̀ ṣe ó dẹ̀ ń jọ wọn lójú náà ni so ṣe é pé eléyìí à ń ṣe ni modern film wọ́n bí wa mọ́ ni láti kékeré láti wọrọ aṣọ bẹ́ẹ̀ ṣe wọ́rọ̀ tá máa wọ jean tá máa wọ top tá máa aṣá lọ school but eléyìí culture téèyàn ò bá gbọ́ ṣáṣá kó gbọ́ Yorùbá dáadáa ó máa difficult fún láti ṣe so pé jẹ́ ni. ẹ ṣeun gan ẹ ṣeun gan bàbá
ẹ má bínú pé mo ti ní mo fẹ́ yọ̀ǹda. kò sí wàhálà mo wà pẹ̀lú yín. ìbéèrè tí màá tún béèrè ni pé mo ti ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ti rò pé bóyá bàbá tó bí yín lọ́mọ gangan ni Daguro àwọn bàbá wa nítorí lóòótọ́ ni wọ́n máa sọ pé ẹjọ́ Daguro bẹ́ẹ̀ náà ni bí bàbá náà ṣe ń ṣe nínú sinimá náà lẹ́yìn náà ṣe ṣe báwo ni bàbá Daguro ṣe jẹ́ sí yín gan. Bàbá wa Fàṣásí Ọlábánkẹ́wìn Daguro Alágìjà Ògùn bàbá náà jẹ́ o ọ̀gá náà jẹ́ o bọ́n ṣe jẹ́ sí mi náà ni bàbá àtọ̀gá torí pé àwọn míì ọ̀rọ̀ acting mi gan máa ń yà àwọn èèyàn lẹ́nu mo dẹ̀ yé ṣe láti ilẹ̀ mi nìyẹn ẹlòmíà ni títí gbòòròjà bá pinnu tọ́nà fíìmù àwọn máa ń wo picture àràkàn gbúdúrà rẹ̀ báyìí ẹlòmíì ni tó bá ranjú tán báyìí àwọn máa wo picture lálùdá rẹ̀ ẹlòmíì a jẹ́ pé mo ti di ọ̀gá nìyẹn so kò sí nítorí pé tẹ́nìkan bá kọrin lénìí wọ́n á fi wé olórin kò sí ágùn tó fẹ́ gbà kọ́ fújì ẹ̀ wọ́n á ló fẹ́ lọ bí eléyìí wọ́n á ló fẹ́ dàbí eléyìí wọ́n á ló fẹ́ rí bí eléyìí so inú mi dẹ̀dùn pé gbogbo àwọn tó ń sọ pé mò ń tó ń rí wọn lára mi yẹn àwọn tó ń jọ̀gá fún mi ni. ọlọ́ba àfọ̀rúnkẹ́ bàbá Daguro ọlá anábì mọ́sára sálà lọ́ba kẹwọn. bàbá tí ẹ bá ṣiṣẹ́ tí ẹ lọ location kí ni nǹkan tí ẹ máa ń fi àkókò yín ṣe. tí mi ò bá lọ location máa láì kí máa kọ nǹkan sílẹ̀ máa kọ story mo lè máa kọ ọ̀fọ̀ máa kọ story so nǹkan tí máa ń ṣe náà nìyẹn kí máa kọ nǹkan mọ́ láì kí máa kọ nǹkan sílẹ̀ dáadáa. bàbá àwọn ọ̀fọ̀ tí ẹ kọ níbo lẹ ti ń rí gangan. nígbà tí mo kéré when I was in secondary school ní opposite ilé wa báyìí ṣe mọ̀ pé nílẹ̀ Ìbàdàn ẹ̀yin tẹ́ jọ wà lágbólé family gbogbo yín bọ̀dá kan wà wájú ilé wa bọ̀dá mi ni babaláwo ni eléégún ni gbàyẹ àwọn eléégún máa ń wógun tó máa wà but èmi ní good handwriting tó bá ti wá fẹ́ kọ kíní ìwé ògùn wọn èmi á máa bá wọn kọ mo lè máa bá wọn dákọ láti inú ìwé kan tó ti gbó sí inú ìwé mi wọ́n rí i pé mo ní good handwriting ẹ ṣe understand èyí tó bá jẹ́ ọ̀fọ̀ ibẹ̀ wọ́n fún mi láyè láti máa kọ èmi ò kọ ògùn yẹn bọ̀ tó jẹ́ ọ̀fọ̀ gangan so díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ mi ṣe ní ọ̀fọ̀ tó pọ̀ lọ́wọ́ nìyẹn so bóyá jẹ́ nìyẹn. ẹ ṣeun gan ìmọ̀ràn kan fún àwọn aráalé tí wọ́n wò wá àti àwọn olólùfẹ́ yín àti àwọn èèyàn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ iṣẹ́ orí ìtàgé kẹ́ bá fún un ní ìmọ̀ràn. ìmọ̀ràn tí mo lè fún àwọn èèyàn wa nílé ni pé ká súnmọ́ Ọlọ́run ká máa ṣàdúrà tó yẹ kí babaláwo ní ẹ máa lọ lè fa dáadáa máa rò tèèyàn níbi tó yẹ pé kírísítẹ́nì ẹ máa lọ church máa rò tèèyàn níbi mùsùlùmí ní ẹ máa lọ mosque máa ṣe kíní máa rò tèèyàn níbi gbájúmọ̀ nǹkan tó ń ṣe tí wọn bá ṣèyàn ní ká láàárọ̀ tẹ́niyàn ò bá dúró jẹ́ ọmọ àti àrọ́mọdọ́mọ a máa jẹ́ o ẹja ṣe dáadáa lára wa ìmọ̀ràn mi ni ẹ ṣé wàá rà àwọn tí wọ́n ń bọ̀ tí wọ́n ń ṣe iṣẹ́ tá à ń ṣe àwọn tó ń bọ̀ lẹ́yìn tiwa tó ń ṣe iṣẹ́ tá à ń ṣe kán máa wo àgọ́ aláàgọ́ sáré àti rí a lot of people tó yẹ pé òwò kùṣùkùṣù dá wáíwáí ni wọ́n mọ̀ wọ́n o bọ̀ ibi tó wà ń gbá ẹ̀kọ́ náà wà mọ́ sí àwọn gan bẹ̀rẹ̀ pé ẹ jẹ́ pé wá síṣẹ́ ẹ tọ́ra sáà máa wo àgọ́ aláàgọ́ sáré mójútó nǹkan tó ń ṣe dáadáa bí o bá ṣe léni o lè dọ̀la kó ṣe o torí téèyàn bá kánjú gba kọ́kọ́rọ́ ọ̀la lówùrọ̀ ilẹ̀kùn ìbànújẹ́ ni a máa fi ṣí lálẹ́ a ní ṣílẹ̀kùn ìbànújẹ́ o.